جاءكم الحق من ربكم harbun khudihatun ète lógun jíjà ayé níbo ti di pé wọ́n ń kó ayakila wá bá wa nlé àbí kì í sáyakila làwọn tí wọ́n gbé mọ́ dání tí wọ́n kàn wọ vest dúdú tí wọ́n dẹ̀ lo face cap tí wọ́n ń fi ìdí ìbọn gbá géètì mi tí àwọn ajá bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ wọn tẹ́nìkan ni wọ́n wá sọ pé kill everybody àtàjà àti everybody kill them. Kọ́lọ̀ wọn tó sọ pé kọ́gà ọlọ́pàá òde kan tó fẹ̀yìn sí ẹgbẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ state ọ̀kan nínú wọn kan tó fẹ̀yìn rìn lọ sẹ́yìn aláwọ̀ a máa jẹ́ kán mọ bí a ti ń rìkọ́dù sẹ́yìn aláwọ̀ máa jẹ́ kán mọ bí tá à ń rìn sí nínú ayé sáwọn eléyìí tí wọn ò kọ̀ wípé káwa ó kú lẹ́yìn dẹ̀ ń sọ pé káwa ò fi wọ́n sílẹ̀ kán wà láàyè. Qul ayyuhan nasu qad ja'akumul haqqu min rabbikum faman ihtada fa innama yahtadi nafsihi wa man dalla fa innama yadillu 'alayha wa ma ana 'alaykum Ọlọ́ni ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ ti dé látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́ni mo gbẹ̀yìn ènìyàn kì í ṣe mùsùlùmí nìkan. Mo ti wí yẹn kọjá tẹ̀síwájú Kọ́díjà. Òdodo ti dé wá bá yín látọ̀dọ̀ Adẹ́dà yín lòdodo yẹn ti dé. Fàmílì tàdá fàyín náà máa Yátàdí ìlìnàfúsì. Ẹni tó bá mọ̀nà tó grab sí òdodo fẹ́lẹ́ dá ẹ̀ forí ara ẹ̀ Ọlọ́run ló wúlò ẹ̀ tó dodo bá dé tó bá tẹ̀lé fẹ́lẹ́ dá ẹ̀ forí ara ẹ̀. Wà mí dọ́là fàyín náà yàdí ìlú alẹ́ yàrá. Bí guidance Ọlọ́run tí wọ́n bá wá tàtàrà ìmọ̀nà Ọlọ́run tó lọ dárìndìn tó lọ sọnù ó sọnù fẹ́lẹ́ dá ẹ̀ forí ara ẹ̀. Bí wá ké. Ọlọ́run rí Ànábì sọ fún wọn Ọlọ́run ọ̀ràn mi kí n wá jẹ́ ọlọ́pàá tí ọmọ wa sọ yín pé ìwọ ò tí jẹun àárọ̀ kí ló mọ̀ tó ò tí jẹun àárọ̀ ó yá ẹgbàá rẹ̀ bọ́ọ̀ bá jẹun àárọ̀ bí ọ̀sà bá mọ problem ayé tiẹ̀ nù. a wí fún ọ ní bọ́ọ̀ bá sì ti gbọ́ kò ní jí ká yọ ẹgbàá kiri wà máa ná ara ikú bí wákìlì. kí ni tí mo sọ débẹ̀ ọdún yìí lu ọdún àwọn ilé ayé tó kù wọ́n ń change system wọn Nàìjíríà ò change system ojú kan náà la dúró sí bí omi adágún bí omi odò ó ń change calendar lójoojúmọ́ àmọ́ change wa ó lè move and inch forward iná líjẹ́ di ìdá ẹni ìdá mọ́sítà ó láyà. alájẹdídì àdínàyà ò lílìbìlà alájẹdídì àdínàyà ò lílìbìlà. iná líjẹ́ di ìdá ẹni ìyẹn iná méjì tó kù. ìdá mọ́sítà ó láyà àdínàyà ulilibila alájẹdẹdẹ àdínàyà ulilibila. ọ̀sán àtòrò ayé ń kọjá lórí rẹ ó mọ̀ pé bílẹ̀ ṣe ń sùn tílẹ̀ mọ́ yẹn ló ń gbóni. ìdámọ̀ sáúláyà. bó ṣe ń dàgbà ó take cognizance of the fact that ọjọ́ orí ń lọ lórí rẹ ọjọ́ orí ọ̀sán òru ayé méjèèjì ní jẹ́ kágbó. Alájẹdídì tí nǹkan méjì. Alájẹdídì àdínàyà ulilibila alájẹdídì àdínàyà ulilibila. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ kójú ní ọlá ẹ̀sìn òsọ ẹ̀ dárìndìn bó o bá sọ̀rọ̀ ẹ̀ dárìndìn lókù. Ẹ̀sìn òsọ ẹ̀ dárìndìn àtọ́ bó o bá sọ̀rọ̀ ẹ̀ dárìndìn lókù. Bí ò bá rí bẹ́ẹ̀ àti ẹ̀dúpẹ́ pé àwọn tí wọ́n máa ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́dún tuntun wọ́n ti kù lọ́dún yìí kí ló fà á wọ́n lulẹ̀ ní èyí tí ẹ lulẹ̀ lásìkò gbàgbó Tinubu ń wò tó kódà ẹni tó sọ pé Tinubu ní ó wọlé òun náà tàbí ọgbọ́n ni kò ríran Ọlọ́run nìkan lọ́ba tó rí nǹkan. àwọn tí wọ́n parọ́ jọ báyìí ọmọ Nàìjíríà ẹ sì tó ń wà lábẹ́ wọn tẹ́ tó ń ṣẹrú ẹ̀sìn lọ́ǹtù wọn ẹ gbà wọ́n lólórí ẹlẹ́sìn yín ẹ fún wọn ní díú ọ̀nà wọn bẹ́ẹ̀ kó wá jẹ́ pé gbogbo ń tó fi ṣègbésí ayé ẹ̀ ló kó kalẹ̀. That's not religion. O ti sọ̀rọ̀ ẹ̀ di robot nìyẹn
kó máa lọ sùn kalẹ̀ láì níṣẹ́ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n achieve láyé wọ́n sùn kalẹ̀ wọ́n jí tán lọ sórí field ni àwọn ọ̀dọ́ Nàìjíríà ń bẹ mọ́sálásí wọn ń bẹ church wọn ń bẹ nílédì tí wọ́n useless ara wọn kabẹ̀ gbogbo ntọ́lọ̀ ń dámara wọn wọn rí lò ọmọ ìyá mi lọ wake up mọ́kọ̀ ní 2024 mọ́jàrìndín lọ wake up respect ẹ̀sìn respect àwọn olórí ẹlẹ́sìn respect àgbà ṣàánú ọmọdé àmọ́ mọ́kọ̀ o má jẹ́ kẹ́nìkan sọ̀tàn fún ẹ pé ẹnìkan lọ bá nábì níwà ń bọ̀ ẹnìkan wá ní kó ṣeun láàánú ẹ̀la obì ẹyọ kan tó kù lọ́wọ́ ẹ̀ tó náà ní nǹkan míì tí ó jẹ láyé ńlọ́bàbùn lọ́ba padà sọ́dọ̀ ànábì ní wọ́n bá ní kú ti yẹ̀ lórí ẹ̀ àwọn ẹni retí ń bẹ láyé ànábì kí ń bẹ nísìnyí o àwọn èèyàn bú hánà ní ń bẹ láyé ìfúnwánu adọ́zàmánu dàwází zolówóyò àwọn tí wọ́n máa wádìí bí wọ́n ṣe tìyàn ṣubú làwọn tí ń bẹ láyé kí ló dé tó fẹ́ gọ̀ ìdí nìyẹn AkewugbaGold ọmọ akéwùgbẹ̀rù mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ò gọ̀ nínú ayé ẹ̀yin tẹ́ ń sẹ́ǹdì mẹ́sẹ̀jì sí mi àwọn tó ń sẹ́ǹdì mẹ́sẹ̀jì ẹ ṣe sùúrù ọ̀tọ̀ làwọn yẹn àmọ́ àwọn kan wà tí wọ́n ń sẹ́ǹdì mẹ́sẹ̀jì pé Sheikh ẹjọ́ kìíní kan mo ráwọn kan tí wọ́n ń sẹ́ ìpè ránṣẹ́ sí mi kí ló dé ẹ jẹ́ kí n wo tí n bá lè play ọ̀kan nù voice yẹn láì ní jẹ́ kó kọlu láì ní jẹ́ kó orúkọ ẹni tó dá ń bẹ̀ láì ní jẹ́ kó hàn mo nírú mẹ́sẹ̀jì yẹn tó fẹ́ lé ní 50 ọlọ́pàá èwo ní tepè bẹ́ẹ̀ bá support mi ẹ support mi èwo ní tepè lágbájá bẹ́ẹ̀ bá rán lọ ẹ̀wọ̀n bí ó ṣe rí fún yín nì kí ló dé tí wọn náà jáde èmi nìkan kọ́ ẹ̀yin náà níṣẹ́ tó yẹ ká ẹ ṣe ni ẹ jẹ́ n play ẹ wò ọkàn nìyí so lè gbé láti bí aya yẹn iná líjẹ́ di dá ẹni ó ti ń sọ̀rọ̀ lọ n tí n fẹ́ kó wí ó dàbí ẹni kó ti ń wí so ń hàn níbi kíní yẹn ẹ̀yin èèyàn sẹ́ ń gbọ́ fọ́ìsì yìí mi mọ̀ bóyá ẹgbọ́n tẹ́ni yìí wí ó pọ̀ ó tó 50 oríṣiríṣi fọ́ìsì kí ni tiyín láti máa wá ṣépè fún mi pé tí n bá forí jìn ẹnìkan ọ̀tá mi ò ní látúbọ̀tán bí àṣà bàbá Tinubu kí ni tiyín láti máa ṣépè fún mi pé tí n bá forí jìn ẹnìkan mi tí mo bá lọ forí jìn ẹnìkan tí mi ò bá áńdù ẹ̀ bó ṣe áńdù ẹnìkan kí ni pírọ́blẹ̀mù tiyín kí ló dé tẹ́lẹ̀yìn náà ò jáde tó bá jẹ́ pé lódodo eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ bá sọ̀pọ̀tì ẹ̀ kí ló dé tí gbogbo ẹ̀yin àfa ò ti fọ́n sórí íńtánẹ́ẹ̀tì lásán lẹ lérò pé ìjọba dá sí ọ̀rọ̀ ku Mohbad ni ariwo aráàlú ni ẹ̀mí tí tèmi lèmi gbé sórí àtẹ lórí ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn bàbá wa ẹnìkan ò gbọdọ̀ tún yẹ̀yẹ́ wọn mọ́ torí tá a bá wa igbó dákun fún eléyìí tó ń lọ lọ́wọ́ yìí àwọn ọmọ kéékèèké kan bẹ tí wọ́n ti groom tí wọ́n ti training níṣẹ́ ẹbú yìí wàláì tí wọ́n burú ju ti àwọn arákùnrin yìí lọ tí wọ́n burú jù lọ àfi ká fèsì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàdúrà ránṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tó encourage mo dúpẹ́ bẹ̀tẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣépè ránṣẹ́ bẹ́ẹ̀ bá ti dọ́gba ẹ̀wọ̀n kì í ṣe dandan ni ká ti yàn dọ́gba ẹ̀wọ̀n o bẹ́ẹ̀ ká mú yàn dáàyè tí ó ti rí òdodo tó náà ó rí i pé àṣekínní yìí ọ̀dà ní nǹkan tá ń jà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè èmi ṣàdúrà fún yín torí ìfẹ́ lẹ fi wí bẹ̀tí tẹ́ fi ń kẹ́yìn rẹ̀ yẹn ni ò bá tèmi mu àtèmi àtẹ̀yìn gbogbo alájọ látúbọ̀tán rí mo sẹ́ndì fọ́ìsì yẹn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni pé ẹ wá gbà mí kí ló le tó báyìí ẹ̀yin náà bẹ́ẹ̀ ọwọ́ ń tẹ̀yìn náà wí ẹ jáde sórí íńtánẹ́ẹ̀tì ẹ sọ̀rọ̀ ṣẹ́jú márùn pé ìjọba ẹgbà ìsìláàmù ẹgbà wá mùsùlùmí àwọn àfáà tí wọ́n ti rán lọ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti ń lọ bíi 10 wọ́n ti ń lọ bíi 6 wọ́n ti ń lọ bíi 4 ẹ pariwo bẹ́ẹ̀ Yorùbá ní aláyà ní ṣòwò ọ̀tẹ̀ nítorí fàtí majority bàbá wa ò fi jáde wọ́n bẹ̀rù búlì
wọ́n bẹ̀rù dragging, wọ́n bẹ̀rù owó níná, wọ́n bẹ̀rù arrest. Gbogbo ẹ̀ làwa divide pé gbogbo tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Àní àwọn Mùsùlùmí, ẹlẹ́sìn Christian, traditionalists, àní bára wa jà àjọ gbé nílùú yìí. Àlàáfíà ládẹjọ gbé àní da ẹ̀sìn pọ̀ ni. Àwa Mùsùlùmí gbogbo àwọn bàbá wa wọ́n jí sáfù ọ̀nà. Tó bá jẹ́ pé nítorí ìjà tèmi nìkan ni mo ń torí ẹ̀ ṣe wàhálà ni wajabtani àtàwání fi lẹ́dí anatọ́ọ̀lìbò. Ẹ bá rí mi pé wàhálà mi ò ní pọ̀ tó báyìí wà láwá náà ní àṣẹ lè ná fún ẹ̀yìn wà jáde ta ní kẹfì rọ́tàwá ní fi lẹ́dí anatọ́ọ̀lìbò walakinna ní àṣẹ lè àǹfà sọ̀hìbí fàárù àlà sàbùhánù ẹ̀njà sọ̀hìbò. Àfáàní Imam Shafi'i ó ní tó bá jẹ́ pé nítorí ìtara mi ni mo fi ń ṣe wàhálà yìí ni wàhálà mi ò ní pọ̀ tó báyìí. Wallahi bí wọ́n ṣe ń ná millions làwọn náà ná millions. Mi ò dẹ̀ gba kọ́bọ̀ lọ́dọ̀ ẹnìkan. Ìyá tó sẹ́ndì owó nìkan tí mo dárúkọ ẹ̀ nìyẹn. Olórí ẹlẹ́sìn kan ò sẹ́ndì owó sí mi. Wọ́n promise níbẹ̀ tí mi ìbéèrè. Lẹ́yìn ìyá yẹn nìkan tó sẹ́ndì 100,000 owó ní o kọ́nàmbà san wọ́n lẹ́sàn dáadáa. Wọ́n mọ iye mílíọ̀nù tó ti jáde. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní zone 2 ní ìjẹta àbíjọ́wò ọ̀rẹ́ wa Olóṣogbo of Òṣogbo land tó wá sí àgọ́ ọlọ́pàá òun àtàwọn lọ́yà especially lọ́yà níbosíbo wọn èmi jókòó lórí tébù torí ó ń ya àwọn èèyàn lẹ́nu bí mo ṣe ní time fún ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí à ń kọ̀tàn ni èmi create time out of no time. In order to succeed in life, you need to move out of your comfort zone. Tó bá fẹ́ succeed la yóò move kúrò ní comfort zone ẹni. Mo jókòó làwọn ń kọjá lọ. Ó kàdé ẹ̀kan náà mo kàn rí pé wọ́n dúró. Àwọn mọ́ra àwọn kan wo ọ̀dọ̀ mi, ojú ọ̀kan kòrò ní agbárí ẹ̀. Téèyàn fẹ́ wò pé yé kí ni mo ṣe tó báyìí? Bẹ̀t nínú ẹ̀kọ́ ayé, ẹni tí ń bọ̀ fa nǹkan, tó bá rí ọ̀tẹ́rẹ̀rín pàdé ẹ̀ mọ̀ pé nǹkan ti ṣe ẹ́. Tó bá rí ẹ̀ tó rojú kókó, màá pọ́ lọ́run gbèjà rẹ lọ́wọ́. Máa rí pé nǹkan tí wọ́n ń rò bẹ́ẹ̀ mi ṣe rò ní pé tí ọwọ́ àwọn bá tẹ ọmọkùnrin sáwọn sẹ́ń júyàn sẹ́wọ̀n ni bóyá òkè sánmọ́ làwọn lọ gbé kọ́ mọ̀ mọ̀ pé ntí ọ wà lọ́kàn níbo láti bò síbo ntí ọ wà lọ́kàn rẹ̀ wọ́n á jẹ́ mọ̀ pé orí yàtọ̀ sórí kì í ṣe irú mi bẹ́ẹ̀yàn bá dán wò tó bá rí ṣe ntí ọ tẹ̀lé ò ní dáa. Àwa náà ń fọgbọ́n ṣe la fi ń sá fún gbogbo àwọn tẹ́ ní wọ́n arrest. Ọ̀ràn wo ni mo dá tó fi di pé àtìlẹ́mì kíní àti kejì tí àwọn tí wọ́n wọ uniform tá a fi pè wọ́n lọ́lọ́pàá black t-shirt pẹ̀lú face cap àwọn FT men kán dẹ̀ fìbọn sápò tí wọ́n dẹ̀ ń yọ níbi jíǹsì tí wọ́n wọ̀ lẹ́yìn tí wọ́n lọ lémi tí wọ́n wádìí kiri pé sẹ́lẹ̀ rẹ̀ ní bíbáyìí ṣé bíbáyìí níyàwó ẹ̀ wà. Wọ́n bàdé level pé nígbà tí àwọn sójà operation burst Ọ̀yọ́ state kọ́lọ̀mbà san wọ́n lẹ́sàn dáadáa bàbá wa DG operation lọ́yọ̀ state ní mà padà sí nínú security tí wọ́n fún mi nígbà táwọn sójà tán wá lé mi ọmọ mi fẹ́ mọ panic àwọn ọmọ mi kéékèèké èmi ni mò ń sọ fọ́mọ yẹn pé calm down, they are friend, they are our friend, they are not enemies because ọmọ yẹn wà ní ibẹ̀ nígbà tí wọ́n fìdí ìbọn gbá ilẹ̀kùn mi tí wọ́n sọ pé kill everybody ọ̀nà wo ni mo dá tó fi di kill everybody lórí pé mo bú àwọn bàbá wa mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀bẹ̀ tó bá jẹ́ pé wọ́n rí mi shoot níjọ́ yẹn ẹ mọ̀ tó rí wá sí mi ṣe fún ẹbí mi àwọn èèyàn yìí burú gan ṣé Islam lélẹ́yìí hainal Islam limithili hadha يذوب القلب من كبدي كان في القلب إسلام وإيمان كان في القلب إسلام وإيمان لمثل هذا nítorí irú nǹkan báyìí يذوب القلب من كبدي ọkàn èèyàn máa gbọgbẹ́ ìbànújẹ́ pé ṣé ìsìláàmù lélẹ̀ fún ẹni tí
ìgbàgbọ́ àti bẹ̀rù Ọlọ́run bá bẹ lọ́kàn. Níjọ́ tẹ́yìn tí arrest èèyàn ẹni tí ń bọ̀ láti ájì wàláì Christian ò ní dánrú ẹ̀wò pé èèyàn ń bọ̀ láti ájì láti Mákà ń bọ́ lẹ́nu aircraft báyìí kádẹ́kì ká sọ wípé èbí ọlọ́pàá ń arrest èèyàn tọ̀wáf ọlọ́pàá wo ní arrest èèyàn tọ̀wáf olè ni wọ́n arrest ní tọ̀wáf wọ́n á dẹ̀ tún wà lenient pẹ̀lú ẹ̀ ọwọ́ á jẹ́ from pilgrimage to prison kò ṣẹlẹ̀ rí nù tàn àgbáyé mi gbọ́rí anywhere in the world ẹni ọba nírú ẹ̀ ti ṣẹlẹ̀ rí kó mú tàn yẹn jáde kó jẹ́ kí n rí. It's a great embarrassment to Islam. It's a bad precedent for Islamic honor. President ìbú ayé àtọ̀run ni wọ́n set. Ó mì pé ìmáàmù míì náà lè máa ti ájìbọ̀njọ́ míì táwọn ẹlẹ́sìn míì tí wọ́n jọ ń jà tí wọ́n sì lọ arrest ẹ̀. Tí wọ́n bá ní kí ló ṣẹlẹ̀ tí ẹ̀ pọn Mákà títí ń bọ̀ lé wọ́n lọ́kàn nu wọn ti ṣe sẹ́yìn. Ọ̀kan nu wọn ti ṣe sẹ́yìn tí ẹ bẹ̀rù ọjọ́ tá a jọ pàdé Ọlọ́run. Kí ló dé tójú yín dà gẹ́gẹ́ bí ojú wòlíì? Ẹ wéra wà níbi ànábì Musa ẹ fa tẹ̀sùbá lọ bí sẹ́wà Abdul Qadir ẹ wọ jàlábí àbí tànẹ́bù Muhammad ẹ sì wúwa nàmúrúsù ẹ wúwa kùntàrù. Àwọn èèyàn ń pè yín lólùbẹ̀rù Ọlọ́run wọ́n ń pè yín lẹ́ni Ọlọ́run ẹni Ọlọ́run náà dà ìbẹ̀rù Ọlọ́run náà dà ìbẹ̀rù Ọlọ́run náà dà innal ladina fatanu lil mu'minina wal mu'minati thumma lam yatubu àwọn tí wọ́n fara ní mùsùlùmí àwọn tí wọ́n sọ pé